ó ti ṣẹlẹ̀. Mo ní kí sáré wá fún ní ìròyìn. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ti máa gbọ́. Àwọn kan wọ́n kóra wọn jáde, wọ́n ní bàbá Bánjí Akíntóyè, wọ́n náà ti sọpọ́ọ̀tì Tinubu pé kó wá di ààrẹ Nàìjíríà, wípé Yorùbá self-determinationist, pé a máa ti Tinubu lẹ́yìn. Lóòótọ́ ọmọ ẹni kì í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fìlẹ̀kẹ̀ sídìí ẹlòmíì, ṣùgbọ́n ìròyìn tó bẹ́ jáde gìjà bí ìgalà nínú igbó agíjù Elédùmarè, ṣé òótọ́ ni àbírọ́? Torí oríṣiríṣi là ń gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Bàbá kóńbé kan, bàbá ṣe báyìí, bàbá gbowó lọ́wọ́ ẹnìkan, bàbá kò nínà sí kíníkan ìgbà kan kò bàbá àṣàṣù. Bàbá oníbàbá ò sì fẹ́ borúkọ ara ẹ̀ jẹ́. Ẹ wá gbọ́, ẹ gbọ́ bàbá wa Bánjí ọmọ Akíntóyè, ṣé lóòótọ́ ni ìròyìn rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀? Ẹnu oníkàn báyìí la ti ń gbọ́ pọ̀n. Èmi ọmọ yín, orúkọ tèmi ò yí padà, àròpọ̀ eré ayọkúrò ibi o. Ẹ jẹ́ ká gbọ́ látẹnu bàbá Bánjí ọmọ Akíntóyè. Mò ń bọ̀ mú èdè. Ẹ ǹlẹ́ o màmá wa Táyélolú Omítòògùn. Èmi náà rí, mo ṣe rí náà lẹ́ẹ̀kan ní kò tí pẹ́ tí mo rí kíní ibi tá ń gbé sí pé Bánjí Akíntóyè ń sọpọ́ọ̀tì Tinubu. Àwọn ọmọ Tinubu ló ń fìyẹn ṣàwàdà o. Àgbúdọ̀ bínú sí wọn, àgbúdọ̀ kákànfi rẹ́rìn. Ṣùgbọ́n iṣẹ́ tá a ní ìdí láti rán sí ọ̀gá wọn padà ni wípé wò ó, eléyìí ò kì í ṣàwàdà o, serious message lélẹ́yìí o. Àwa Yorùbá ti decide ibi tá à ń lọ o. We want our own self-determination, our own country. Oòduà nation là ń wá o. Ibi tí ó dẹ̀ yẹ kí o wá lo gbogbo politics o ti ṣe àti gbogbo influence o ti ní tó yẹ kó wá lò sí nìyẹn o. À ń retí ẹ o, aṣíwájú. Ẹ̀gbọ́n ẹ̀ Bánjí ló ń bá ẹ sọ̀rọ̀ yìí o, máa bọ̀ wá síbi táwọn èèyàn ẹ wà. Àwa ò kì í ṣe Nàìjíríà mọ́ o. Kò ní sí election Nàìjíríà nílẹ̀ wa mọ́. The next election is going to be election in Oòduà Republic. Máa bọ̀ wá join àwọn èèyàn ẹ o. Ó tó time kó wálé o. Pẹ̀lẹ́ o àbúrò mi, ó dìgbà. All right, ṣé ẹ ti gbọ́n tí bàbá wí? Ọ̀rẹ́ wa, àbúrò wa, ẹ̀gbọ́n wa, bàbá àwọn kan, bàbá wa náà ká tún pè. Kò lè bẹ́ mi lọ́mọ, ṣùgbọ́n ẹ̀gbọ́n náà ni. Abẹ̀yìn, ẹ gbọ́ nǹkan tí bàbá Bánjí Akíntóyè sọ. Ẹ̀yin náà mọ̀, a sì fẹ́ kẹ́ kú sọ́wọ́ Fúlàní. Wọ́n ti pa wá jù. Stop being a man of individual. Be a man of masses. Intẹ́ ti ṣe, Ọlọ́run ti dá yín láre, Ọlọ́run ti ràn yín lọ́wọ́ níbi tẹ́ dé yìí. Kò sọ́gbọ́n tẹ́ lè lọ ta lókè ńbẹ̀ yẹn o. Báwo lẹ fẹ́ ṣe Tinubu? Báwo lẹ fẹ́ ṣe gangan? Ìbàjẹ́ bó president, kí ọ̀rọ̀ yìí kì í ṣọ̀rọ̀ pé ẹlẹ́yàmẹ̀yà, kì í ṣe pé bóyá hate Fúlàní àbí kì í ṣe kan náà. Ìtàn ò jẹ́ kó rí, ó kàn darúpọ̀ mọ́ ṣàpà ni. Ẹ jẹ́ ká sọ tọ̀rọ̀. Ẹ má kàn sọ pé ẹ fẹ́ lọ mark register to be a president of fraudulent country, fraudulent constitution of 1999. Fraudulent constitution ló gbé àwọn èèyàn dẹ̀ mọ̀ bẹ́ẹ̀, ẹ̀yin náà sì mọ̀ bẹ́ẹ̀. Kí ló ń ṣiṣẹ́ báyìí lọ́wọ́lọ́wọ́? Nothing. Àwa wí tán ẹnìkan sọ pé Swagger bí next level. A ṣì wà ní extra àbí next level. Ẹ ń sọ̀rọ̀ extra level. Ṣé àwọn èèyàn wà ní next level? Ayé wọn ń jóná. Bá wá lọ sí extra kí ló fẹ́ ṣẹlẹ̀ àbí tán Swag? Ẹ jọ̀ọ́, a fẹ́ràn yín o. Èmi ń tèmi o. Mi ò fẹ́ kẹ́ kú. Mi ò fẹ́ kẹ́ kú sọ́wọ́ Fúlàní. Bẹ́ẹ̀ yẹn ó bá tiẹ̀ kú, kó tiẹ̀ kú ní ikú tó dáa. Èwo ni kéèyàn wá kú sọ́wọ́ àwọn ọ̀daràn? Àwọn tí ìwú ẹ̀. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ bó bá ṣe ṣe ayé àwọn ọmọ tí wọ́n. Ọlọ́run ti dá yín láre. Ẹ ti gbọ́ nǹkan tí bàbá wa Bánjí Akíntóyè sọ. Kẹ́ padà wálé o. Padà wálé o, ajá tó fẹ́ sọnù. Àwọn yẹn kì í gbọ́ fèrè ọlọ́dẹ. Ẹ rántí ohun tí wọ́n fojú Abíọ́lá
MKO ẹ mú tó fojú ẹ̀ rí ẹ̀yin náà sì fẹnu yín sọ tẹ́lẹ̀ I don't believe in one Nigeria you said it but because of selfish interest you want to believe it now ẹ má jẹ́ kán pa yín ẹ má bọ̀ lé àti ń retí yín ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin èèyàn torí pé mo sọ pé mo fẹ́ àlàáfíà fún Tinubu èmi ò ṣe olóṣèlú o ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ ọmọ ìyá àsọkúsọ ni kò dẹ̀ sí tó lè mú mi ṣòṣèlú kò sí tó lè mú mi join kò sí nǹkan tó lè jọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìran mi ó jẹ mí lógún lọ́pọ̀lọpọ̀ àròpọ̀ eré ayọkúrò ebi o màá tún rí yín láìpẹ́ bye.